wàláì pásítọ̀ nǹkan tẹ́ sọ yẹ kẹ́ lọ sọ láàrin ọjà Oṣòdì ni àbí kẹ́ lọ sáàrin Ìdúmọ̀tà kẹ́ lọ sọ ń tẹ́ sọ yìí ẹ fẹ́ gbọ́ ó yẹ kẹ́ lọ sí ọjà Kòròdú kẹ́ lọ sọ fún wọn ni pé káwọn Yorùbá kan máa sọ àwọn tó bí ń pa kan máa sọ̀rọ̀ Tinubu máa lọ ọdún 8 bẹ́ẹ̀ ṣe sọ máa lọ ọdún 8 ga o àwọn tó bí ń pa gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n dáràn àbí pásítọ̀ ó yẹ kẹ́ lọ Ìdúmọ̀tà ni kẹ́ lọ sọ ń tẹ́ ń sọ yẹn kẹ́ tó máa halẹ̀ máwọn èèyàn be careful ẹ kẹ́ máa lọ halẹ̀ máwọn èèyàn ní Ìdúmọ̀tà kẹ́ lè máa fà kọ́ńtì bá ọjọ́ Oṣòdì ló yẹ kẹ́ lọ tó máa mú yín sọ́wọ́ pásítọ̀ tó máa mú yín sọ́wọ́ ẹja wọnú àgbà mi. Bàbá pásítọ̀ ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ẹ calm down ẹ calm down ẹ kọ̀ mọ́ bọ̀dí ẹ má join bọ̀dí ẹ nífẹ̀ẹ́ Tinubu tẹ bá nífẹ̀ẹ́ Bọ́lá Ahmed Tinubu ni ń tẹ̀ ń sọ yẹn kọ́ lẹ máa sọ ẹ wá ń gbé ọmọ Yorùbá ṣépè wípé wọ́n pariwo pé bí ń pa wọ́n ebi wọn ní sọ̀rọ̀ ni ṣé wọn ní sọ̀rọ̀ ni ṣé ni tẹ́bi pa ò ní sọ̀rọ̀ Jésù fún ara mọ̀ pé ebi ò kì í ṣe ọ̀rẹ́ ara ó gbàdúrà sí ẹja 2 àti iṣu àkàrà 5 àbí mélòó ṣe ló gbàdúrà sí fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé kí wọ́n jẹ ó pray sí ni ló di multiple. These people they trusted Baba Tinubu they have their faith in him ebi pa wọ́n nìyẹn wọ́n sọ̀rọ̀ ẹgẹ́ ṣiníkẹ́ṣẹ́ ẹni kó má tàpá ọmọ èèyàn wọn máa fi irin gún nínú tí ò ní sọ̀rọ̀ ẹ náà yàn ẹni kó má sunkún ebi ń pa àwọn aráàlú mẹ́rin ṣebí ìlú òyìnbó lẹ́yìn náà wà àtẹ̀yìn àtobìnrin tó ń sọ̀rọ̀ yẹn kí ló tẹ̀ wálé a máa play fídíò yín fáwọn èèyàn máa rí ṣáwọn èèyàn ò ní sọ̀rọ̀ ni Tinubu fún ara ẹ̀ bọ́ta is a smart man I do say that Tinubu ń gbá lórí ẹ̀ is a smart man even he's not ready to disclose what he have on ground or ní kọ́nà fún àwọn èèyàn he came out and he said òun mọ̀ pé ebi ń pa àwọn èèyàn and òun wish pé kó yẹ pé ọ̀nà míì wà láti fi help àwọn èèyàn ṣùgbọ́n kò sí ọ̀nà míì Ṣèyí Tinubu ọmọ yẹn ó lò lákàì ó bọ́ síta ó ń bẹ̀bẹ̀ ó ń bẹ àwọn èèyàn pé ẹ trust bàbá òun he will do something better he was pleading àwọn èèyàn bu wọ́n fi ṣí yẹ̀yẹ́ even àgọ́ ọwọ́ ẹ̀ wọ́n tún sáko àgọ́ ọwọ́ ẹ̀ wọ́n ní $210,000 lágọ́ ọwọ́ ẹ̀ people were making jest of him and his father. He still came out and begged, plead. Any sùúrù fún bàbá mi, ó máa gbìyànjú. I never even expect that from him. Because I thought he was born with silver spoon. Oh my God, spoiled child. Remember when he went to government house? Tinubu came out. Ó sọ̀rọ̀ burúkú sí pé tó ń bá tún rí ní government house. Yes, ebi ń pa ìlú. Ẹni tó bí dẹ̀ ń pa tí ìpọ́njú bá pọ̀ lápọ̀jù, born again máa ṣẹ́ṣó. Ṣé àwọn tẹ́bi ń pa tí wọ́n lọ ń fò sódò àwọn tí ebi ń pa tí wọ́n ń gbé nǹkan jẹ àwọn tẹ́bi ń pa tẹ́ pé èèyàn tó máa jẹ èèyàn even ẹni àmì òróró Ọlọ́run nìyí ẹ wá gbé and one woman náà bọ́ta ẹ bẹ̀rẹ̀ sí ní bú àwọn tí wọ́n ń complain tẹ́ bá ti bú àwọn tí wọ́n ń complain pé ebi ń pa àwọn lórí ọ̀rọ̀ bàbá Tinubu ìkà nìyí bàbá Tinubu fún ara ẹ̀ lẹ́ẹ̀ nífẹ̀ẹ́ even Tóyìn Abraham ẹ lọ wo page ẹ̀ Aṣíwájú babe nígbà Aṣíwájú kò campaign tó àwọn kan tí wọ́n campaign ṣe kílẹ̀ àyàmá Aṣíwájú babe bíbí ṣe ń pa àwọn èèyàn tó ó náà máa fún àwọn èèyàn ní oúnjẹ ní every Friday ó fà address ẹ̀ síbẹ̀ yet mo lọ sí comment section àwọn èèyàn sì tún bú and even she even fi time ẹ̀ sílẹ̀ láti máa reply àwọn kankan inú àwọn tó reply yẹn gan ẹ rí pé ọ̀rọ̀ bíi regret bíi ìkáàánú ló ń sọ níbẹ̀ yes ilé tó dàwó lọ́jọ́ kan péré ẹ lè sọ pé kí wọ́n wá tún kọ́ ní ìjọ kan ẹ 28 story building even ilé tí ò kìí ṣe 28 story building tó bá dàwó ìjọ kan péré kò easy àti kọ́ tán níṣẹ́jú níjọ kan ẹ wá tún bú àwọn èèyàn tẹ́bi ń pa kọ́ má complain kọ́ má complain kò sí tó jọ má complain wọ́n má complain gbẹ̀dẹ̀ bá ń pẹ́ nífẹ̀ẹ́ bá Tinubu ẹ má káàmù àwọn èèyàn dáhùn ni bí ẹ sọ pé ìkà ni ẹni tẹ́bi ń pa kò jẹ́ ni ọ̀rọ̀ ń dùn ẹ wọ àwẹ̀ 7 hours how many hours tàbí ń gba àwẹ̀ we complain aláwẹ̀ mi tẹ́ bá kí báyìí ó lè gbé yín ṣépè tó pé ìkanra ló máa bá ojú àrùn kòkòkòkòkò báyìí ni ẹ wá ní 7 months náà ní Tinubu ń lò ń bẹ̀ wọ́n ti ń complain ẹ wá ń gbé Yorùbá ṣépè who does that bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ pásítọ̀ àbí ẹni àmì òróró Ọlọ́run àbí ta lẹ pera yín calm down ń bẹ̀ jàre people will
not talk. Torí kíni? If their voice is not out, we will speak on their behalf. And if the one sọ̀rọ̀ yìí, tẹ́ ń bú àwọn tí wọ́n complain, ẹ̀yin ní ká bẹ̀. Ẹ̀yin gangan la máa bẹ̀ pé kẹ́ má ba ìjọba Tinubu jẹ́. Ẹ̀yin gangan la máa bẹ̀ pé kẹ́ má ginger anger àwọn èèyàn. Ẹ̀yin gangan la máa bẹ̀. Yí pé n tó ń ṣe àwọn èèyàn sí o, ó wà inflammable o, ẹ má kan iná lù. Ìjọba Tinubu, ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́ ń sọ̀rọ̀ yìí, ó yẹ kẹ́ wá sí Nàìjíríà ni. Kẹ́ wá gba 30,000 naira minimum wage. Kẹ́ ra bag rice ní 70,000. And let's see if you as a saint tó bá angeli lẹ́yìn ní complain. Kílódé. Kílódé. Ẹ dẹ̀ máa dẹ́rù bà wọ́n máa halẹ̀ máwọn èèyàn. Ẹ̀yin gangan la máa bẹ̀. Ẹ̀yin gangan lè fẹ́ bà ìjọba Tinubu jẹ́. Mo rí wèrè tó wà lórí Facebook náà tó ń complain. Táwọn èèyàn ń complain. Tinubu is not complaining pé ẹ̀ ń complain. Tinubu is not complaining pé àwọn èèyàn ń complain. Tinubu and his family, they are doing well. Láti máa plead pẹ̀lú àwọn èèyàn. Tá bá gbàwẹ̀ nígbà yẹn, ó ní iye iṣẹ́ tí wọ́n lè rán wa. Náà ó gbàwẹ̀ aláwẹ̀ ni. Ẹ wá bọ́tà tí wọ́n ń bú àwọn tí wọ́n ń sọ̀rọ̀. Kọ́ máa sọ̀rọ̀ àbí? Kọ́ máa sọ̀rọ̀. Babangida ṣe tiẹ̀, Buhari ṣe tiẹ̀, Tinubu kọ́ ló dá wàhálà lẹ̀. Ilẹ̀ South West yìí, ẹ̀yin tó bá gbé yẹn aṣíwájú bẹ gàṣà tẹ́ni tó bá tún ní ọpọlọ. Tẹ́ bá dìfẹ̀ bá Tinubu, Yorùbá ti fún wọn lẹ́spo, ẹ̀yin tó yẹ kẹ́ máa bọ́tà. Even ẹ ń bú Tinubu. Tinubu. So mo ti gbé fídíò many of you. Tinubu! No. Àwọn tẹ́bi ń pa. Ẹ máa fún wọn ní hope. Ẹ máa fọ̀rọ̀ tútù bọ́ wọn. Ẹ bá Tinubu. He might not call. He did not want to disclose what he has. So, ẹ jọ̀ọ́, àwa ta campaign fún náà ní. Kò tẹ́ máa sọ fáwọn èèyàn nìyẹn. Ẹ wá bọ́tà ń gbá àwọn èèyàn ṣépè. Pastor ẹ bọ́lẹ̀ ń bẹ̀ o. Ẹ jẹ́ gbọ́n nǹkan tí pastor yìí sọ náà. A máa play fídíò yìí. Ìyá kan náà a máa play fídíò tiẹ̀ náà. Táwọn náà bọ́tà tó ń sọ̀rọ̀, tó ń bú àwọn èèyàn tẹ́bi ń pa. Ẹ má yẹ kán bú yín jẹ o. Torí ìlú tẹ́ wà yẹn ó ní iye tẹ́ ń gbà o. Amẹ́ríkà lẹ wà o. Madam, Amẹ́ríkà lẹ wà. Ó ní iye tẹ́ ń gbà náà. Ṣé ẹ fẹ́ ká máa àtàwà mímí gan orí ti ń ta wá. Ṣé ẹ fẹ́ ká máa ará Nàìjíríà kó máa pè yín lójoojúmọ́ kẹwàá kẹ́lẹ̀ di godmother àbí kẹ́ di godfather fún wọn. Hello bọ̀dá mi, ebi ń pa wá o. Ẹ fẹ́ máa sẹ́ndì owó o. Hello sister mi, ebi ń pa wá o. Kẹwàá kó tó bá rán oníṣẹ́ ẹni iṣẹ́ tó bá fẹ́ rán wọn báyìí wọ́n gbọ́dọ̀ lọ ni. You don't want them to complain. Yes, they will complain. Tó bá complain. Tinubu gan no, Tinubu gan mú wọn wálẹ̀. Ó mọ̀ pé bí ò kì í ṣọ̀rẹ́ ara. Pastor ẹ bọ́lẹ̀ ń bẹ jẹ́ gbọ́n tí pastor yẹn sọ ká play video wọn. Kílódé àwọn ẹwẹ́ gbé sanlẹ̀ o. Ká play video yín jọ. Ẹ sọ̀rọ̀ jọ. Ẹ káàsán sá. Gbogbo ẹ̀yin ọmọ adúláwọ̀. Kí ló ń ṣe ẹ̀sìn lọ́rọ̀ yìí? Ó ṣàṣàṣì kankan. I want to do this clean in English. Deliberately want to do it in Yoruba for you to understand. Kì í ṣe pé wọ́n sàṣẹ ọmọ Yorùbá. Wọ́n sàṣì wa. Kì í ṣe pé ìdílé lè fún yín. Ẹ wo Tinubu. Kí ni Tinubu ṣe ní òun ṣe politician? Mi ò dìbò. Kí ni Tinubu ṣe tẹ̀lé gbogbo fi bí pa yín? Pariwo lọ́dún mẹ́jọ. Tí àwọn akínyìn sójà tó bọ́ alẹ́ tó ṣòwò lólùfọ̀ 8 years tí ò sẹ́ni tó lè gbé ní ọ̀dà ẹ̀ wọ́n ń kówó àbí kì í ṣe ọ̀dà ẹ̀ ní Emefiele ti kówó billions kì í ṣe ọ̀dà ẹ̀ ní general tó kó billions of dollars we are not talking about dollars. Kì í ṣe ọ̀dà ẹ̀ ní Malamiwa tó ní general you know the billions they took. And nobody shouted that in Yorùbá bọ́sí akẹ́kẹ́ gbàgbà èèyàn débi kan lóṣù méje ń pariwo pé Tinubu fèbí pààyè ṣé wọ́n sì sí ní ẹ̀bẹ́ sì sí ní tí ẹ bá make mistake pẹ́kẹ́ tí àwọn wọ̀nyí kó ológun tó ń gba ìjọba lọ́wọ́ Tinubu generation yìí 2 generations for generations will not forgive you. Ó tásìkò ká sọ̀rọ̀ títọ́ àwọn kan wọ́n kó yín lẹ́sẹ̀ wọ́n bá yín sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé pariwo pé ebi ń pa yín èní lè bí ti ń pa yín ni. Yorùbá ò ṣe presidency rí with true constitution through election eléyìí ní ìkan tó ṣó ni. I don't have anything to do with Tinubu. I've never met him in life. How do we know?
àwọn táwọn ní diaspora táwọn kígbe wà ní diaspora ìlú lálẹ́ fílẹ̀ kẹjẹ kó àwọn tó máa ṣe pariwo lóṣù méje àwọn tó ti rúùlù ọdún mẹ́sàn-án ọdún mẹ́jọ ọdún mẹ́rin gbogbo wọn ti rúùlù tí rúùlù lè ká Ọbásanjọ́ sí ara yín Ọbásanjọ́ ò sí ara yín ara wọn ni we need to tell you the truth. You are telling us. You need to speak to your children. You need to speak to your mates. You need to speak to your fathers. You need to speak to your mothers who doesn't understand what is going on. Oṣù méje tí ní wọn lára. That power shifted to the south west. They are not comfortable. And yet you are joining them to say ebi panyin. Ẹ jẹ́ bí panyin kú o. Kò sẹ́ni tó feel the impact. 28-story building that collapsed. And you think they will just raise it up within a day and furnish it and become habitable? Joking. Ẹ̀yin ọmọ Yorùbá, bára yín sọ̀rọ̀. Kẹ́ má bàa jẹ àjẹkúnyà. Àwọn tí wọ́n rọ rere kàn yín tó ń kó bílíọ̀nù. Ṣé Yorùbá wà nínú àwọn tó ń kó bílíọ̀nù? Ẹ dárúkọ Yorùbá kan, ẹ ló kó bílíọ̀nù. Eléyìí tẹ́ ẹ mọ̀ ni, eléyìí tẹ́ ẹ mọ̀ ń kọ́. Billion dollars, we are not talking about billion naira. Ẹ pariwo Tinubu ni ebi panyé o, n'Íbàdàn, l'Ékòó, l'Ògùn, l'Èkìtì. Ẹ má jẹ́ kí ebi yóò panyé kú o. Ẹ bá make an error, a mistake. And this thing slipped away from the Yoruba. It's not because Tinubu, I don't know Tinubu, mi ò bá pàdé rí, mi ò vote. Initially, my own thought is that Nigeria should be restructured. Politicians. I'm a man of God. Nigeria needs to be restructured because it cannot work. Tinubu ló gbé constitution tó ń dá níláàbù Tinubu ló kọ́. Kì í ṣe àwọn ló kọ́. Kì í ṣe Abdulsalam and co ló kọ́ for their own selfish interest. Iṣẹ́ tí Babangida ṣe tó da economy lu ìbẹ̀rẹ̀ tó mú economy ìsọ ẹ̀ pariwo ebi ò payín ebi ṣe ń payín. Epo tẹ́ ń pariwo yìí kì í ṣe Tinubu ló mú kó wọ́n ti ṣe sílẹ̀ ọ̀dẹ tó tọ́ sílẹ̀ ní it is a bubu trap. It is the trap they set for Tinubu to fail, but he will not fail. He will not fail. All right, I'm analyzing. As God liveth, he will not fail. He will fix Nigeria. Okay. Whether they like it or not. All right. Tinubu will use 8 years of his own tenure. And anything short of that will be met with opposition. Am I joining hand with them? What are destroying? What is destroying it for many years? Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ́ bá sọ́nà gbogbo ẹ̀yin tẹ́ bá gbàbọ̀dì sí Bọ́lá Tinubu gbé kó dojú ìjọba ẹ̀rú ìran yóò ní láyọ̀ títí ẹ generation we will not see peace. Ẹ̀fílẹ̀ ẹ̀jẹ̀ kò ṣe nǹkan tó máa ṣe yẹ́sì ara ní àwọn èèyàn kò sí ẹni yes it's going to be like that. Orí ilé tán ti wó wọ́n ti jẹnu àwọn ọmọ ajẹnirun wọ́n ti jẹ Nàìjíríà wọ́n ti pa Nàìjíríà lẹ́kún sínú. Pariwo oṣù méje ìyàkàndébẹ̀ lóṣù méje pariwo pebi panyin ìyẹn lu ọdún mẹ́jọ on die wọ́n destroy economy wọ́n destroy everything that is destroyable. Ẹ wá pariwo ẹ bára yín sọ̀rọ̀ ọmọ Yorùbá ẹ bára yín sọ̀rọ̀ ẹ má bàa kábàámọ̀. Speak my mind to you. By the time I will reply somebody that I know that spoke from the northern part of Nigeria, he thought everybody is foolish. No, not idiot. So Yorubas, be careful. They shall be well with you. Ẹ ṣe sà, ṣé ti délẹ̀ sà? A máa replay, a máa wá analyze ẹ̀. Ẹ̀yin gangan, ẹ má bínú sà o, ní ẹ fẹ́ ire fún ìjọba Tinubu. Ibi tí Yorùbá dé nísìn, we don't need to divide. Ẹ rí wípé ní ayé ìgbà tó fẹ́ gba Èkó lọ́wọ́ àwọn Sanwó-Olú. Even àwa tá sọ pé Yorùbá nation o, we came out. We were screaming, yelling, shouting. Àgàgà Yorubawuyi. Tó bá fi lè gbé kọ́ lọ́wọ́ yín ẹ má wálé o. A bẹ̀rẹ̀ sí ní pariwo. Máwọn governors wa. Ẹ gbọ́dọ̀ wálé. Now, ebi ń pa àwọn èèyàn, ẹni kan máa sọ̀rọ̀. Wọ́n sọ̀rọ̀ ẹ bọ́ta, ẹ ń lẹ̀ wọ́n lépè. Ṣé pè ló kàn sà?
ṣé ọ̀rọ̀ kò bá kùn gbé ló kàn ṣé ọ̀rọ̀ àlùfàǹsá ló kàn and ẹ wá tún generalize ẹ̀ ọmọ Yorùbá ṣé kìí ṣe pé èdì ni fún yín ṣé kìí ṣe pé àṣàsí ni fún yín kò kí ń ṣe àṣàsí kò kí ń ṣe èdì an hungry man is an angry man ẹni tí ebi ń pa kò ní gbọ́ nǹkan kan Àṣàkẹ́ ni wọ́n máa gé etí ẹ̀ lọ ni ọ̀rọ̀ bàbá Tinubu dàbí bàbá tó lọ síta ni ó lọ ṣiṣẹ́ ó try ó lọ ṣiṣẹ́ ó ń bọ̀ nílé owó ò yọ sí lọ́wọ́ ni so kó wá expect pé kóhun délé káàmọ́ sọ pé dáàdì ẹ káàbọ̀ kó so mọ́ òun kó yọ̀ mọ́ òun tó bá ṣe yọ̀ mọ́ in the first place tó ń pé dáàdì ò gbé lọ́nà gbàgìdá ní kò dẹ̀ tọwọ́ bà pẹ̀pẹ́ lọ ẹja dídì àti gàrí wọ́n á rún mú díẹ̀ káàmọ́ ẹ wọ́n á rún kó wá náà òun lẹ̀ wọ́n ní gi lórí tó bá yẹ pé lóòótọ́ lẹ gbà wípé àwọn kan wà ní abẹ́ ọ̀rọ̀ yẹn tí wọ́n ní ó yá o ẹ̀yin pípù yìí o ẹ lọ máa ṣe báyìí o kẹlẹ bá àdójú ìjọba Tinubu bolẹ̀ tẹ́yìn dẹ̀ mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ Tinubu gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ́ pé ra yín àyàn ní Yorùbawuyi o tí ń fún wọn lẹ́spo ṣé ẹ́spo kọ́ ni mò ń fún yín ó yẹ kẹ́ pa àwọn èèyàn kẹ́ ká mẹ́rin èèyàn dáhùn ni bí ìlú ṣe ń lọ yìí o bàbá wa Tinubu ọlọ́run bàbá yín ṣe kinní yìí ọlọ́run bàbá yín ṣe báyìí we know he's trying his best bẹ̀tílé tó dà wó lọ́jọ́ kan péré tẹ́ni tó nílé ò bá lówó lọ́wọ́ o ó lè má ṣe túnṣe fọ́dún mẹ́fà ó lè má ṣe túnṣe fọ́dún mẹ́wàá Nigeria has never been structure ẹ náà fẹ́ restructure ẹ̀ and you think ibi tí Buhari ti rìn tó ti fail ẹ náà lẹ́nìkan sọ̀rọ̀ láti north èmi náà ní fídíò yẹn lọ́wọ́ mo máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ lè máa fún lésì àwa náà máa fún lésì àwa tájọ́ Yorùbá nation yìí gan a sì tún dúró ti Tinubu ju àwọn tí wọ́n campaign fún lọ many of the aṣíwájú beggars that campaigned for him many of the actors actresses tí wọ́n campaign fún wọ́n ti keep anyone quiet they think keeping quiet will make them relevant because wọ́n fẹ́ wàhálà fúnra wọn yet àwa tí wọ́n pè lóríṣiríṣi orúkọ oríṣiríṣi nígbà campaign pé Yorùbá nation ní ẹ ṣe ilẹ̀ Nàìjíríà ti bàjẹ́ Nàìjíríà ti fọ́ lójú ó ti polúkúrú muṣu kò ṣe é tún tò ẹ já dúró kájẹ Yorùbá nation àwa yìí náà dà tún sọ̀rọ̀ nípa Tinubu lẹ́ni àwa àtúnjẹ́ kó yé Tinubu pé àwa kì í ṣe ọ̀tá ọ̀rẹ́ lọmọ Yorùbá máa bára wọn ṣe torí wọ́n ní àwa ò járí o ọ̀rẹ́ là ó máa ṣe àwa ò járí ọ̀rẹ́ là ń ṣe lọmọ Yorùbá yes we want them ẹ má dìbò wọ́n lọ dìbò because they believe in Tinubu they have their trust in Tinubu they believe Tinubu will go there get there and do miracle they believe Tinubu will get there and perform miracle. Ìlú tó ti bàjẹ́ for past 63 years Tinubu will just get there and we do abracadabra and ìlú yẹn á tò that's what their thought is and they are now failed so you don't want them to complain wọ́n wá complain nísìn ẹ wá lè pẹ̀tù sí wọn nínú bàbá ọ̀rọ̀ tẹ́ sọ yìí ìlú tẹ́ wà ìlú òyìnbó tẹ́ wà yẹn náà nìkan ti sọ o ẹ gbọ́dọ̀ bọ́ sí ọjà Bódìjà àbíkẹ́ lọ sáàrin Ìdúmọ̀tà kẹsàn tẹ́ sọ lẹ́nu yìí eyín tó máa pàdé ní ara yín eyín tó máa fi gé yín jẹ á tó tú wọn àwọn kan máa sọ yín lẹ́yìn báyìí ni èèyàn tó máa bò yín lẹ́ẹ̀kan náà wọ́n á lé ní 200 so ẹ lè pẹ̀tù sí wọn nínú no amount of try tí bàbá lè try níta tó bá délé tó wá bá ọmọ ẹ̀ tí ebi ń pa látàárọ̀ tó expect bàbá máa débẹ̀ ó máa gbé súyà wálé táwọn máa jẹ bàbá wá dé wọ́n fọwọ́ para ó wá complain pé mo lè ṣiṣẹ́ o mo ṣiṣẹ́ ta o mo polówó ọjà o mi ò tà ní o kíní kan you think nǹkan tó bá yẹn sọ máa wé tí àwọn ọmọ yẹn wọ́n tó wá ṣe làákàyè because Tinubu ṣe làákàyè ó ṣe làákàyè sọ̀rọ̀ yẹn ó sọ fáwọn èèyàn pé ẹ ní sùúrù I know kíní kan bẹ̀kẹ́ ẹ gbàwẹ̀ díẹ̀ ní kẹlẹ̀ bá a ṣínú ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀ ṣe Tinubu sọ̀rọ̀ ó fi làákàyè sọ kí ló kọ ẹ Tóyìn Abraham Mayimaku ó náà tó pọ̀ wọn àtúnṣe báyìí ṣe bóun lọ aṣáájú babe ẹ lọ wo ebú táwọn pípìn yẹn ń gbà ní dádì ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ń jọ́ mi o ẹ já àná aláìsí fídíò yín. ẹ káàsán o ẹ káàsán sà gbogbo ẹ̀yin ọmọ adúláwọ̀ kí ló ń ṣe yín ṣé kì í ṣe àṣàsí lọ́rọ̀ yìí. àṣàsí kankan mu. I wanted to do this clip in English, but I deliberately want to do it in Yoruba for you to understand. Ṣé kìí ṣe pé wọ́n ń ṣàṣẹ ẹ̀yin ọmọ Yorùbá?
ṣé kì í ṣe pé ìdílé lè fún yín ẹ ń pariwo Tinubu. Bàbá ká tó pariwo Tinubu next time ẹ ní láti generalize ẹ ní láti generalize gbogbo adúláwọ̀ gbogbo ọmọ Yorùbá ẹ ti generalize ẹ yèmí náà ń sàsì yèmí lè dín ṣe àmọ́ tẹ́ tọ́lá kẹ́ tó kú kẹ́ tó jí láàárọ̀ yìí náà àmọ́ tẹ́ ti já àmọ́ tẹ́ mú sun àmọ́ tẹ́ ti lò àmọ́ tó wà lórí ahọ́n yìí yèmí náà ń sàsì ẹjọ́ ẹ bọ́lẹ̀ ń bẹ o next time ẹ má generalize ẹ mọ́ ẹ yọ àwọn tó yẹ pé wọ́n ọ̀dẹ máa sọ ẹ má bínú sáì sọ̀rọ̀. kí ni Tinubu ṣe? mi ò ń ṣe politician mi ò dìbò ò kí ni Tinubu ṣe tẹ̀ ń pariwo pé ń fi bí payín ẹ pariwo lọ́dún mẹ́jọ tí arákùnrin sójà tó bọ́ agbádá lẹ̀ tó ṣòwò lólùfọ̀ 8 years tí ò sẹ́ni tó lè gbé ní ọ̀dà ẹ̀ wọ́n ń kó owó àbí kì í ṣe ọ̀dà ẹ̀ ní Emefiele ti kó owó billions. Bàbá sà lásìkò Buhari ẹ̀yin lẹ lè sọ àbáyín làmọ́lẹ̀ lásìkò Buhari ológun ní Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ló jáde bẹ́ẹ̀ ni mo sọ pé ẹ generalize ẹ yẹn kò yẹ kẹ́ generalize ẹ gbogbo àná kan lójó àárín nígbà yẹn yóò lè gbìn ẹ lè gbìn sá yóò lè sọ̀rọ̀ gbẹ yẹn sá ẹ nígbà yẹn yóò tó bẹ̀ kẹ́ sọ̀rọ̀ àsìkò ẹni Sunday Adéyẹmọ Ìgbòho ṣá bọ́ta ìpè kí ló dé ebi pọ̀ wọ́n pa wá àwọn àgbẹ̀ tí wọ́n pa wá wọ́n fẹ́ẹ́ fi bí pa wá ní àlè gbà àsìkò ẹni Yorùbawuyi jáde àsìkò yẹn làwọn olólùfẹ́ òtítọ́ òdodo la bọ́ta la sọ̀rọ̀ ojú ó ń gbóná làwa sọ̀rọ̀ làwa jáde ẹ̀yin ò lè sọ̀rọ̀ nígbà yẹn so ojú ó ń gbóná àwa sọ̀rọ̀ nígbà yẹn pé àwọn Yorùbá wọn ò lè sọ̀rọ̀ yẹn bàbá ẹ mú kúrò ńbẹ̀ gbogbo akọ́lójú sà àgbogbo akọ́lójú àwa kan wà tá a dúró pé nothing go happen ẹ sọ̀rọ̀. kì í ṣe ọ̀dà ẹ̀ ní general accountant general tó kó billions of dollars. We are not talking of naira, we're talking about dollars. kì í ṣe ọ̀dà ẹ̀ ní Malamiwa attorney general. You know the billions they took and nobody shouted that any Yorùbá bọ́ síta kẹ́ẹ̀kẹ́ bàtàrí pé ebi ń payín èèyàn débì kan lóṣù méje ẹ̀ ń pariwo pé Tinubu febi payín ṣé wọ́n ṣàṣìní ni àbẹ́ ṣàṣìní. wọ́n ṣàṣẹ́ anybody. tí ẹ bá make a mistake pẹ́kẹ́. ní school sir to avoid this ebi to avoid pé kébi yìí pa wá kú làwa ṣe bọ́tà pé ẹja pín ká gba ilẹ̀ wa kó tó di pé àwọn àgbààgbà kan dìpàǹpá mọ́ àwọn àgbààgbà kan lọ́tún lósì ìpẹ́ wa tàwa ló ta o àgbọ̀dọ̀ wálé o olóyè tó wà nílé o kán lọ yanjú ẹ̀ o kébi má bàa ṣẹlẹ̀ yọ máa ń pọn mí lẹ́dùn òǹgbẹ. You don't use medicine after death. Prevention is better than cure. We were trying to prevent all these things from all this calamity. We were preventing this calamity not to befall on our people. Where were you, sir? So wọn kàn gbà yẹn àrí yín gbà yẹn àwa orí yín Yorùbawuyi lórúkọ mi Yorùbawuyi lèmi ń jẹ́ àrí yín nígbà yẹn. I am the one and only akálòlò of Yorùbá land. Mi ṣe ń kálòlò tó mo ń sọ̀rọ̀ síta pé nothing dey happen nothing. A máa fi message sí wa kalẹ̀ a máa sọ̀rọ̀. We try to prevent this but gbà kókó gbogbo ẹni tí wọ́n ti sọ àgbàgbà wa ti support wa ni a ti wà lórí ilẹ̀ ti wà. ẹ sọ̀rọ̀. tí àwọn wọ̀nyí kó ológun tí wọ́n gba ìjọba lọ́wọ́ Tinubu generation yìí 2 generations support generations will not forgive you. ó tásìkò ká sọ̀rọ̀ títọ́ àwọn kan wọ́n kó yín lẹ́sẹ̀ wọ́n bá yín sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé ẹ pariwo pé ebi ń payín èní lè bí ti ń payín ni. Bàbá tẹ bá ń pa àwọn kan kó wọn lẹ́sẹ̀ ẹ̀yin náà ẹ kó wọn lọ́rùn. Ìfà àwọn kan máa ń kó àwọn ọmọ yín lẹ́sẹ̀ láti pariwo pé ebi ń pa wọ́n ẹ̀yin náà ẹ kó wọn lọ́rùn because ebi tó ń pa àwọn èèyàn nísìn mi ìṣúrò pé ó ní ìdíkẹ́ anybody sọ fún wọn pé kán pariwo pé ebi ń pa wọn. We were telling them to pariwo then pé ebi ń pa wá o no security o but they keep muted. But now mi sọ pé anybody pé ó yẹ jáde pé ebi ń pa yín kán tó sọ̀rọ̀. Tẹ́ bá wá detect because nǹkan tẹ́mi rí ẹ̀yin lè máa rí nǹkan tẹ́yin rí èmi lè máa rí. Tẹ́ bá wá kẹ́fín wípé àwọn kan ló ń kó wọn lẹ́sẹ̀ lábẹ́lẹ̀.
tẹpá àwọn ọmọ yìí èyí náà wá kọ́ àwọn yín lápá tára lé ẹni bá ní ẹnu yọ máa ń ní ẹsẹ̀ tí lọ́rùn ni tára lé ẹni bá dẹ̀ ń jẹ kòkòrò búburú tí a bá sọ fún ẹ ò ní jẹ́ ká sùn lóru ẹ̀yin èèyàn bàbá Tinubu náà bàbá Tinubu ẹ play àwọn fídíò bàbá Tinubu fi ń bẹ̀bẹ̀ ẹ play lórí péjì Yorubawuyi àti gbé ti Ṣèyí Tinubu wá bàbá Tinubu mo sì ń gbé tiwọn náà bọ̀ ẹ play ẹ gbọ́dọ̀ sí kíní ibi péjì tó yà bra àmì máa kù yẹn ẹ gbé kíní ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ wípé ẹ má bínú ibi tó yà àmì máa kù ẹ wo kọ́mẹ̀tì àwọn èèyàn ẹ fi sọ̀rọ̀ iná sọ pé má bínú ta ẹ̀ sọ̀rọ̀ bàbá wa Tinubu bí ń pa àwọn èèyàn wa ọmọ Yorùbá ẹ jẹ́ anísùúrù o bíbi ṣe ń pa yín yìí ẹ má kéèyàn kan wú sí lábẹ́ o wọ́n á bú yín ìpé wọn ò ní bú yín ẹ má kéèyàn kan wú sí lábẹ́ ẹ jẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí àwọn ológun kó má lọ gbàjọba lọ́wọ́ ẹ ní ibẹ̀ ẹni iṣẹ́ tí Tinubu ṣe díẹ̀díẹ̀ yìí àwọn tó ń gbowó lọ́wọ́ wọn ibẹ̀ ló ti máa yọ even though ó lè gbà ni but we prefer kó lè dé gbà wá sí South West like this is TBN coming to South West kini kan coming to South we prefer it kó lè gbé lókè kó gbé wá sí South West torí ṣì ń gbọ́ ni àwọn ará bí ò ní sùúrù ọdún mẹ́rin wọn ò bí wọn kú wọn ò lè ní sùúrù ẹ máa ṣe tó yẹ pé àwọn tẹ́bi ń pa náà tó yẹ tó bá ti jọ wọn Yorùbá àtàwa Yorùbá nation tó bá ti pé ẹ̀kọ́ ti fojú mímu hàn sìn tó bá ti pé ó tẹ̀ wá padà yanjú ẹ̀ tó fún ọ̀tọ̀ sí gbẹ̀gìrì tó ní kálukú kó ẹ̀kọ́ ẹ̀ lọ́wọ́ ní wà divided ẹni tí ebi ń pa ni ò kí ń sọ̀rọ̀ burúkú sí o ẹ sọ̀rọ̀ burúkú sẹ́ni tẹ́bi ń pa ẹ ní láìkí ẹ̀ ebi ń pa àwọn èèyàn wọ́n máa sọ̀rọ̀ pásítọ̀ ọmọ àwọn èèyàn máa sọ àwọn èèyàn kí ló dé wọn ò ní gbọ́dọ̀ sọ̀rọ̀ dey play kí ni mo sọ fún yín pásítọ̀ dey play àwọn èèyàn máa sọ̀rọ̀ àfẹ́ kó lógun gba ìjọba nobody tó fẹ́ kó lógun gba ìjọba you can see the unity láàrin ọmọ Yorùbá unity yẹn ó ń strong sí ni Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó create unity yẹn ó ṣẹlẹ̀ rí ilẹ̀ Yorùbá and it's getting stronger and stronger and stronger and stronger and stronger every day ó ń get unity yẹn get stronger ni àwọn tẹ́bi bá wá ń pa nínú wa tẹ́ bá lè ṣàánú náà àwọn family yín tàbí àwọn tẹ́ bá rí níta tẹ́ lè ṣàánú ẹ ṣàánú fún wọn pẹ̀lú financially help mentally àwọn èèyàn wa òkè mọ́ Nàìjíríà lè sọ̀rọ̀ yín lọ́jọ́ Òṣòdì o tó bá mú yín sọ́wọ́ pásítọ̀ tó bá mú yín sọ́wọ́ ó yẹ kẹ́ lọ sọ́jọ́ Òṣòdì àbí ọjà kí ló wípé Badagry kẹ́ lọ sọ ni àbí kẹ́ lọ sí Ìdúmọ̀tà kẹ́ lọ sọrú ẹ̀ nobody tó pè kó lógun gbàjọba because tó máa gbàjọba ń sìn àwọn gàǹbàrí náà tún máa gbà wọ́n á ní Yorùbá ti lo tiẹ̀ tán ọ̀ Yorùbá lò lọ́wọ́ àwọn kò rí ṣe làwọn ṣe gbà wọ́n ní káwọn èèyàn máa sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. Yorùbá kò ṣe presidency rí with through constitution through election eléyìí nìkan ṣoṣo ni I don't have anything to do with Tinubu I've never met him in life. How do we know? àwọn táwọn ní diaspora tá à ń kígbe filẹ̀ kẹjẹ kó káwọn ohun tó máa ṣe ẹ̀ ń pariwo lóṣù méje àwọn tó ti rúùlù ọdún mẹ́sàn-án ọdún mẹ́jọ ọdún mẹ́rin gbogbo wọn ti rúùlù tí rúùlù lè ká Ọbásanjọ́ sí ara yín Ọbásanjọ́ òun ṣe ara yín ara wọn ni we need to tell you the truth. You need to speak to your children. You need to speak to your mates. You need to speak to your fathers. You need to speak to your mothers who doesn't understand what is going on. Oṣù méje ti ní wọn lára. That power shifted to the south. Baba, how do we talk to our mothers? How do we talk to our fathers? How do we talk to anybody that we talk to? How do we? Is it the same way? Tí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ burúkú sí wa yìí ṣé that same way live legacy party yẹn ṣe dáadáa ṣé báyìí ṣe ń ké mọ́ wa yìí la máa lè lọ ké mọ́ àwọn bàbá wa àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa àwọn mates wa fídíò yìí ó yẹ kẹ́ sọ káwọn lè bá ṣí ẹ̀ fídíò yẹn káàkiri pé ẹ̀yin bàbá wa o ẹ̀yin màmá wa o ọkọ tó ní bàbá Tinubu ń ṣe ni o wọ́n ní a ní sùúrù fún o káwọn gàmbàrí má gbàjọba o àmọ́ pé bí ń pa wá o wọ́n ní ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. You want us to go to our mother and our father pé ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ṣé ti pé wọ́n ń dì yín ṣé kìí ṣe pé nǹkan ń ṣe yín you want us to go and tell them that no
want us to go and tell our people like that? Pastor Ebole Mbe Jare. Ebole Mbe. So what? That's all. They are not comfortable. And yet you are joining them to say, be panic. And I think be panic. Who send it to feel it, the impact. 28-story building that collapsed. And you think they will just raise it up within a day and furnish it and become habitable? You joking. Baba ló sọ fún wa pé èmi ló kàn. Ọmọ ó ṣe di bẹ̀bẹ̀rẹ̀ èmi ló kàn. Even Baba don't even know. People 28 building yẹn ó ti collapse. Baba rò bóyá ó kàn ra yẹ̀ báyìí ni. Baba rò pé nǹkan tó wà mú àwọn èèyàn nídìí. Bóyá it ni. Baba Tinubu rò bóyá èmi ló kàn mẹ́ni ó ṣe di bẹ̀bẹ̀rẹ̀. Wọ́n rò bóyá ìdí Nàìjíríà it ló wà ńbẹ̀. Baba ò mọ̀ pé kúrú náà ló wà ńbẹ̀. Kúrú kù ṣá. Ẹ wà nílùú òyìnbó, ẹ mọ̀ pé oyin tàwa nílùú òyìnbó yìí náà ni. Oyin tàwa men. Àṣìṣe ń bí àṣẹǹdẹ̀ sílẹ̀, àṣìṣe ń bí àṣẹǹdẹ̀ sílẹ̀, àṣẹ ẹlòmí tó ṣiṣẹ́ kan tẹ́lẹ̀ sọ di iṣẹ́ méjì. Kò fẹ́ kí bí lu àwọn èèyàn ẹ̀ pa. And you don't want them to complain. Baba no be so. Yorùbá, ẹ bára yín sọ̀rọ̀. Lọ́nà wo? Kẹ́ má bàa jẹ àjẹkúnyà. Àwọn tí wọ́n rò rere kàn yín tán kó bílíọ̀nù. Ṣé Yorùbá wà nínú àwọn tó kó bílíọ̀nù? Ẹ dárúkọ Yorùbá kan. Ó lè ní gbogbo wọn sà. Ẹ ló kó bílíọ̀nù. Ṣebí eléyìí tẹ́ ẹ mọ̀ ni? Eléyìí tẹ́ ẹ mọ̀ ńkọ́? $1 billion. We are not talking about billion naira. Ẹ pariwo Tinubu ni ebi ń pa yín o n'Íbàdàn, l'Ékòó, l'Ògùn, l'Èkìtì. Ẹ má jẹ́ kí ebi yóò pa yín kú o. Ẹ bá mẹ́kì. Bàbá ẹ bọ́lẹ̀ n'Íbàdàn, l'Èkìtì, l'Oǹdó, gbogbo l'Ékòó. Nígbà tí wọ́n ṣí palliative ní last ayé kòró. Tí wọ́n fún àwọn northern ní palliative, ṣọ́ fún wa ní south west ni. Ṣé Buhari sọ pé gbogbo èèyàn ló ń fún lówó? Ó ní gbogbo everybody, that 36 states, Minister of Finance ti bọ́ta. I will never forget that in my life. Zainab Ahmed ó bọ́ta, ó ní gbogbo 36 states ló ń fún lówó. Ṣé wọ́n fún wa lóúnjẹ, ẹ̀yin tẹ́ ń wò mí, ṣé wọ́n fún yín lóúnjẹ ní south west? Ṣé wọ́n fún yín lóúnjẹ ní south west? Bàtí wàhálà bẹ̀rẹ̀ like pé palliative wà nílé, ọ̀bọ wà nílé, ìjò wà nílé politicians. Báwo ni ọ̀bọ ṣe orí tí náà kí o ṣe? And you don't want them to talk now. Even during Tinubu regime, ìyá wọn tó yẹ kẹ́ ṣe nìyẹn sà. Tinubu ti fáwọn àwọn governors lówó. Local government wọ́n ti fún wọn lówó. Wọ́n ní kó ra báàgì ráìsì, kó ra trailer ráìsì. Ṣé wọ́n fún wọn south west ni? Ibo lówó yẹn wà, ó ti wọ gbọ́ àtù. And you are not there to suffer governors pé owó tó governors Tinubu fún yín, ẹ̀yin náà kò bọ́ta. You are not there. Yet ẹ tún bọ́ àwọn tó pé tó complain pé bí ń pa wọn. Ebi á pa wọn wá dákẹ́ àbí. Wọ́n á dákẹ́, ó yẹ kẹ́ lọ wá aṣọ kẹ́ fi dì wọ́n lẹ́nu ni. Kẹ́ lọ wá aṣọ kẹ́ fi so wọ́n lẹ́nu. Àkàrà ni kẹ́ wá o àbí kíjìpá. Torí tó bá bọ́ lèsì òní o, wọ́n lè máa gbà rin ẹ̀ sọ̀rọ̀. And a mistake. And this thing slipped away from the Yoruba. It's not because Tinubu, I don't know Yoruba, I don't know Tinubu, mi ò bá pàdé rí, mi ò vote. Initially, my own thought is that Nigeria should be restructured. I'm not a politician. I'm a man of God. Nigeria needs to be restructured because it cannot work. Oh, wow. Ṣé Tinubu ló gbé constitution? So, you know it cannot work. Ṣé Tinubu ló kọ́? Àbí kì í ṣe àwọn ló kọ́? Kì í ṣe Abdulsalam and Ikanko ló kọ́ for their own selfish interest. Iṣẹ́ tí Babangida ṣe tó da economy rú, ìbẹ̀rẹ̀ tó ń rìn economy, ẹ̀rí sọ ẹ̀ pariwo ebi ò pa yín. Ebi ṣe ń pa yín. Epo tí ẹ ń pariwo yìí kì í ṣe Tinubu ló ń kúrò. Wọ́n ti ṣe sílẹ̀, ọ̀dẹ tán tọ́ sílẹ̀ ní it is a boo-boo trap. It is the trap they set for Tinubu to fail. But he will not fail. He will not fail. As God liveth, he will not fail. He will fix Nigeria. Whether they like it or not. Tinubu will use 8 years of his own tenure. And anything short of that will be met with stiff opposition. Baba, ó yẹ kẹ́ bọ́ sáàrin títì nìkan tó sọ pé Tinubu máa lò 8 years. Ó yẹ kẹ́ bọ́ sáàrin títì ni. Even kí Tinubu sọ gbogbo ilẹ̀ Nigeria di good. After 8 years, ó máa bọ́lẹ̀. Àwọn ará bí a tún débẹ̀ padà. Then what will be our fate? This is what we are saying. We should just go for Yoruba nation. Ọ̀fọ̀n ti tọ̀ sí gbẹ̀gìrì. Kọ́lọ́múdọ́mù yẹ ẹgbẹ̀ kó ní ká kú lọ́nù ẹ̀.
ká dúró láyé wa kẹ́nìkan má sọ pé ẹnìkan kó ní ká kú dúró láyé la ṣe ń pariwo yẹn ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì o kọ́lọ́múdọ́mù yẹ ẹ̀gbẹ́ o kó ní ká kú dúró láyé ẹ o n tá à ń sọ fún yín nìyẹn sà tẹ́ ẹ bá mọ̀ ó yẹ kẹ́ mọ̀ pé n tá à ń sọ fún yín nìyẹn. join hand pẹ̀lú àwọn tó fẹ́ destroy yín wọ́n ti destroy yín for many years ẹ̀ẹ́dẹ̀ mọ̀ ẹ̀ẹ́dẹ̀ gbọ́n adẹ̀ ń sọ fún yín ká ẹ gbọ́ ẹ̀yin Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ bá kó sọ́nà gbogbo ẹ̀yin tẹ́ bá gbàbọ̀dì sí Bọ́lá Tinubu pé kó dojú ìjọba ẹ̀rú ìran yín ò ní láyọ̀ títí ẹ generation you will not see peace. ẹ̀fẹ́ ẹ̀jẹ̀ kó ṣe nǹkan tó máa ṣe yes ara ní àwọn èèyàn kò sí ẹni yes it should be it's going to be like that. It's going to be like that. It's going to be like that. Wọ́n pariwo oṣù méje yàn ká wọ́n ní pariwo febi pa yín ìyẹn ọdún mẹ́jọ on die wọ́n destroy economy wọ́n destroy everything that is destructible ẹ wá ń pariwo ẹ bára yín sọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ bára yín sọ̀rọ̀ kẹ́ má bàa kábàámọ̀ I speak my mind to you by the time I will reply somebody that I know that spoke from the northern part of Nigeria he thought everybody is foolish we're not fool we're not idiots. So, Yorubas, be careful. Be careful. And it shall be. He's even warning us, Yorubas, be careful. Abache bí lo òyìnbó lẹ ó yẹ kẹ́ lọ sí Nàìjíríà ni ẹ lọ feel it yẹn díẹ̀ ẹ tẹ́ lọ bí ọdún 5 Nàìjíríà nínú ọdún 8 tí Tinubu máa lò kẹ́ lọ feel it yẹn díẹ̀ kẹ́ má complain. Yorubas, be careful. Ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run sà. Yẹ kẹ́ lè fi bẹ̀rù Ọlọ́run díẹ̀ sí tẹ́ ṣe yẹn bó jẹ́ kí n ní báyìí kẹ́ fi sí people will complain bá sọ pé èmi ló kàn Nàìjíríà ti worst wọ́n ti jẹ Nàìjíríà run gbèsè ti pọ̀ ńlẹ̀ Babangida ṣe wá Buhari ṣe àwo bàbá pásítọ̀ mo fẹ́ bí yín ibi tí kíní ti fail Buhari and you think they will allow Tinubu to succeed níbẹ̀. Okay, let us keep on praying for Baba to succeed. But mo fẹ́ béèrè lọ́wọ́ yín tó bá bọ́lẹ̀ tán ńkọ́. You are talking of about ọdún mẹ́jọ. Ṣé calamity la yan máa fọdún mẹ́jọ? Pastor ó máa loud gan o. Ọ̀rọ̀ tẹ́ sọ yẹn má sọ nta o, tẹ́ bá sọ níta táwọn yẹn bá mú yín sọ́wọ́. Ẹni like. For those of you tell me if you are seeing me for the first time, Yorubawuyi lórúkọ mi, Yorubawuyi lèmi ń jẹ́. I am the one and only Akalolo of Yoruba land. Adáwọn lẹ Yorùbá. Ọmọ jọ ọmọ lọ. Iye olóyè tí ò pé méjì. Abẹ ní ọmọ ò ṣe pààrọ̀ tó máa pààrọ̀ wa. Adéwájú federal government. Tó bá débẹ̀ tó máa tún sign ni. Wọ́n àtàwọn ọ̀ràn ẹ̀ wọ́n á kú bí 99 times. Tó bá lọ tọ́dọ̀ wá ní kan restaurate. 99 times. They can now come and do whatever they want to do. In case you have not subscribed to my YouTube channel, just press your subscribe button. Yẹ pé mò ń ká lòlò. Notification bell yín, press it. Follow my Facebook page. Yorubawuyi náà ni. Abẹ́ni. Ayélàgbé Abẹ́ni. See you on my next show. Pastor ẹ wo kí ni mo sọ fún yín? Ẹ bọ́lẹ̀ ń bẹ̀kẹ́ lọ Saint Mamokan. Ẹ súnmọ́ ajújàre.